Pastor, mi ò rí táìmù mi mọ́. Táìmù ẹ ṣé kò ń ṣaago tó lò wá lọ́jọ́ yẹn aago yẹn dẹ̀ máa cost o ṣó ti bèrè lọ́wọ́ àwọn ará lẹ́yìn ó lè jáwọn lọ́ máa jí bẹ́ẹ̀ yẹn. ṣọ́rọ̀ aago mo bá yín sọ ni mo ní mi ò rí nǹkan oṣù mi mọ́. nǹkan oṣù ẹ tó o bá rí nǹkan oṣù ẹ a ti súnmọ́ gba ọdún màá ra nǹkan ọdún fún ẹ náà kí ló ń. ìwọ ni kò lọ jókòó ara ẹ jẹ kó rọra fi pásítọ̀ Kọ́lá lẹ̀ ìwọ ni kò jókòó ara ẹ jẹ má yọjú náà mi ò wá bá ẹ mi ò wá. àwọn ọmọ bó ṣe kéde ọ̀kìlá kéde fún wọn ní lẹ́gbọ̀n. gbogbo ayé lọ Jésù tèmi tí mo mọ̀ ó ju babaláwo lọ ó ní ẹ wá gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwúwo lé lórí èmi yóò fún yín nísìnyí oh hallelujah ẹ wo màmá ẹ má jẹ́ ká máa ra obì orógbó ewúrẹ́ àgùntàn lọ sílé babaláwo mọ́ ọ̀fẹ́ ni Jésù ń ṣe ìwòsàn ló ń ṣe ìgbàlà. ẹni tó gbàdúrà fún yẹn ò fowó lọ́wọ́ ẹ̀ o. báwo ni mo ṣe máa gbowó pé torí pé mo pray fún yàn ọ̀fẹ́ lọ́lọ́run fún wa ọ̀fẹ́ ni Jésù ní ká máa fáwọn èèyàn. Jehovah Kọ́lá ó gbàdúrà fún yẹn ò tó yẹn ó gba owó ṣé olóòótọ́ gbogbo miracles tí mo gbọ́ pé òun bá fún òun bíbá yìí ó kì í gba owó. owó kẹ mi ò lè gbọ́ ṣé owó fún ṣe ìyanu iṣẹ́ Jésù ni. gbogbo ẹ má gọra ẹ má ṣera ẹ let me tell you something sórí tó bá gbàdúrà fún yàn ní Èkó 1 minute owó ni 2 minutes owó ni tó bá ti ń pé 5-10 minutes ó ti ń sọ̀rọ̀ millions. kí ló tó fi ẹ̀jẹ̀ oh so lóòótọ́ gbogbo miracles tó sọ pé òun ṣe ń gbà ẹ̀ òun ṣe lọ́fẹ̀ẹ́ ni. báwo ni mo ṣe fẹ́ gbowó torí pé mo ṣe miracle fún yàn Jésù ló ń ṣe miracle èmi kọ́. wọ́n ti sùn lórúkọ wọn kóòtù lọ́fún ilé yìí. let me tell you something. àbí ṣé ẹ̀yin ò fi pín gbọ́ àwọn tẹ́ ẹ̀ ń pray fún yẹn by the time tẹ́ bá pray fún wọn tí wọ́n bá tó bá fún yín ní nǹkan at least life yẹn á change now. your status will change. wọ́n bàtà ẹ̀. wo bóyá fi ìṣẹ̀lẹ̀ look at you wọ́n náà wo táwọn look at it. no má o ní láti tọ́ọ̀kẹ́ ilé bẹ́ẹ̀ I mean tó bá jẹ́ pé Èkó ló wà ní you would have been a millionaire torí miracles oríṣiríṣi ni mo gbọ́ pé ó ń ṣe. now èmi fẹ́ kó lókè nìkan I want to take you to Lagos. sórí ìwé mímọ́ sọ pé ká kọ́kọ́ máa wá ìjọba Ọlọ́run pé eléyìí tó kù a ó fi kún fún wa ilé ni o mọ́tò ni o ọmọ ni o anything God will do it. fine ìwé mímọ́ sọ pé ká kọ́kọ́ wá ìjọba Ọlọ́run but tí Ọlọ́run bá máa help èèyàn náà èèyàn ló máa rán kò ń ṣe pé Ọlọ́run máa sọ̀kalẹ̀ látọ̀run náà and àwọn tẹ́ ń pray fún yẹn tí wọ́n rí miracle yẹn àwọn náà máa help yín náà. You need to come to Lagos. ó ti gbọ́ a máa ronú sí. ok èmi fẹ́ aṣọ ẹ pé tó bá ti dé Èkó èmi á create ministry fún ẹ ibi tó máa lò you will have your own church wà bẹ́ẹ̀ sí ní perform àwọn miracles ẹ ní kúkú ní kò ní ṣọlẹ́ kò wá lọ jáde mi ní kò ní ṣọlẹ́ kò wá lọ gbé kan iṣẹ́ Olúwa tó ń ṣe náà ni mo ní kò wá lọ continue but I just want you to upgrade. tó bá dọ̀la ṣe bó ṣe wà lára ǹtí. yẹ mo ṣe wà. ẹ jẹ́ kó dọ̀la ń gbà yẹn gbàgbà tó bá fún wa bóyá mo máa lọ bí àmì òun lọ. ẹ̀wọ̀n ẹ ṣáà ronú sí dáadáa kẹ́yìn náà change lẹ́nu. ẹ ní báwo fún my brother this is cool. This one from our continue that man. lóòótọ́ ni pásọ̀ àrítò owó ṣe ó ṣe tó bá yẹn ṣé lóòótọ́ ni nǹkan tí obìnrin sọ ṣé lóòótọ́ ni ó ṣe tí ó bá fi lè jẹ́ lóòótọ́ ni ọ̀nà yìí a máa pè bọ́ọ̀dù ní iná ni o a máa expel yẹn from this church o. ẹ wo ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ̀tẹ̀ tí ń sọ bọ̀ látàrọ̀ yẹn tẹ̀ ṣe simple pẹ̀ṣẹ̀ nígbà tẹ gbẹ́nu lé pé ẹ máa pe board no maka àbí chalk lè ẹ̀ bá pèsè yes pé ẹ máa expel ẹ ke board o no kò sẹ́ni tí ò kì í ṣe mistake mo ti ṣe mistake nìyẹn pẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ expel tẹ gbẹ́nu lé yẹn gangan ló bí mi nínú sà ẹ mọ̀ kan gbogbo àwọn tó wà nínú church òótọ́ ẹ̀yin lẹ dá church lẹ̀ ṣẹ́ rò pé torí tiyín náà ṣe ń wá ni èmi náà wá tẹ bá ń gbọ́ èmi náà fẹ́ rí èmi náà wá pásọ àrítowó ṣe náà wá kò ń ṣe torí tí yín náà ṣe ń wà ẹ̀yin ẹ jẹ́ kémi kàn kúrò nínú chọ́ọ̀chì wò lẹ́nìí kẹwo yẹ àwọn èèyàn tó máa kú
bẹ́ẹ̀ ni. ìwọ ni ọlọ́run tí ò ń pe àwọn èèyàn sínú ìjọ rẹ̀ ni àbí ọlọ́run ló pe àwọn èèyàn sínú ìjọ rẹ̀. ẹ̀yin ẹ jẹ́ kémi kúrò wò kẹwọ nǹkan tí mò ń sọ. Kọ́lá ṣé mo fẹ́ ká farabalẹ̀ sọ ká yóò nà lọ́rọ̀ dáadáa. Sórí iṣẹ́ ọlọ́run máa ń ṣe iṣẹ́ ọlọ́run bá kú mi ò jẹ́. Mo dẹ̀ fẹ́ korí èmi àti wáìfì gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run bá ń rán láti fún ẹ ní opportunity láti enlarge host ẹ láti lè jíṣẹ́ olúwa dáadáa. Now we're looking at you to start from somewhere, okay? Mo ṣe pé wàá bẹ̀rẹ̀ fellowship nínú compound wa wà máa ṣe díẹ̀díẹ̀ tí èrò bá ti pọ̀ àwọn máa get ibi tó máa lò ká máa sọ the church máa build ministry tiẹ̀ tí understand tí o tún máa minister but a ní láti jẹ́ kó mọ kíní kan èmi àti wife mi àwa náà ń fa àǹfin rẹ̀ mi ṣé o ti get it bí ìgbà tó yẹ pé àwa náà ló mú wọn láti sáré dé ìkó nìyẹn but business la wà bá fi ṣe. Business. Yes, business la fẹ́ fi ṣe. Sórí àwọn tó bá wá sí church ó ṣe pàtàkì. Wọ́n máa emphasize kí wọ́n máa dá ìdámẹ́wàá tithe offerings àwọn máa gbà. Ṣùgbọ́n àlè bó ṣe ń ṣàdúrà fún wọn. Ẹni tó bá mú 100 naira wá kò lè gba same àdúrà pẹ̀lú ẹni tó bá mú 1,000 wá. Yeah. Ẹni tó bá mú 7,000 wá àdúrà ẹ̀ máa yàtọ̀ sẹ́ni tó bá mú 10,000 wá. Bẹ́ẹ̀ni ibẹ̀ ni mo ti máa wọlé yìí sí èmi máa ń lọ mo máa ń bọ̀ ni mo máa travel my wife is going to be the accountant of the church Madam. bẹ́ẹ̀ni olúmọ̀wá ìtajà owó tó ń wọlé. bàbá. ilé agbára mi ló wà báyìí o ń rọ lágbára ọ lówó èrò pọ̀ ṣọ́ọ̀ṣì rẹ ṣùgbọ́n n bá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì rẹ̀ ọmọ ń kọrin bọ́ apọ̀ àyàngásí ológun báwo mi bá tẹ sáàmù sẹ́sàmù tí wàá jọ ọmọlẹ̀ báyìí. bàbá kílẹ̀ yìí náà ń wá kiri ẹgbẹ́ church ẹ wo ẹ ṣiṣẹ́ fún mi kí. o tún mọ kankan mo gbọ́ rẹ̀ mo máa ń gbọ́nú yẹ̀wù mi gbọ́wọ́ rẹ̀ lọ gbọ́bì rẹ̀ lọ gbọ́wọ́ rẹ̀ lọ gbọ́bì rẹ̀ lọ gbogbo mi gbogbo rẹ̀ lọ gbọ́ sọ́gbọ́bì lọ́wọ́ mi tó kan jẹba yàbọ̀ nígbà. yẹrẹ mi tẹ́ ń wo gan kòkòrò jóbijóbi ní mi o mo máa ń jóbi gan. kọ́ńjẹ lójú mi báyìí ọ̀sẹ̀sẹ̀ ṣe tán ni ń borí rẹ̀ ọ lówó èrò pọ̀ ní ṣọ́ọ̀ṣì rẹ̀. ẹ̀yin ìyá mi ó ṣàtìmọ́jọ́gún lọ́wọ́ fọlọ́pẹ́ lẹ́fẹ̀ẹ́ ẹ̀rọ wa ẹ̀yin àjọ̀nú tí ń bẹ ní afẹ́fẹ́ ẹ̀yin àjọ̀nú oríta o ó yẹ ẹ̀rọ wa àdáṣe ní wọn mọ ìbò gbúdọ̀ wọn mọ ìbáfẹ́fẹ́ tó fẹ́ gòkè lálo ìbẹ̀ fúnfú lẹ̀lẹ̀ tó ṣe wá gbọ́n pẹ̀rúpẹ̀rú ẹ̀yin ìyá mi o ẹ má jọ ohun mi torí pásítọ̀ àrítò ni mo fẹ́ wo ṣàtì ìyá orí rẹ̀ dànù tani gbogbo òṣì tí ń bẹ lórí rẹ̀ mo wẹ̀ dànù lónìí o. amen in Jesus name. dànù rẹ sọ̀hún ṣé mo sàmì lágbára mi àṣẹ ló mọ̀ ṣe ó dànù rẹ wò mọ́ ọ lówó. àṣẹ. ọ lọ́lá. àṣẹ. ọ rìtàjẹ́ ṣe. àṣẹ. èrò pọ̀ ní ṣọ́ọ̀ṣì rẹ. àṣẹ. owó ńláńlá báyìí ni màálùú ké ọmọ gbowó kọ́ ọmọlé. àṣẹ. tẹ́yìn rẹ òsàmì ẹ̀rọ wa. yé bàbá. pásítọ̀ àrítò. bàbá. àwọn àjọ̀nú mi náà mọ̀ bọ̀ ṣiṣẹ́ pọ̀ báyìí. káyé koríko tí ń bẹ́ẹ̀ ó yá káwọn. bàbá nǹkan tẹ́bù ni kò ṣe é ká ó ti pọ̀ jù. irú ṣọ́ọ̀ṣì rẹ̀ ó pọ̀. bàbá. wọ́n pọ̀ bíi ọ̀ní lè ka wọn tán. ọmọ gbọ́ tẹ́tì rẹ báyìí kò gbọ́n tí mo fẹ́ sọ. ọdọọdún ló wà máa jóńdé òòsàmì o. bàbá mọ̀ tí bá ti di pásítọ̀ ńlá mi ò lè máa jó bí ẹ ṣe wáyé kí n máa jó nínú ilé àbí sitting room yín. àyìn láti máa jó. ìyẹn máa le díẹ̀ o.
ọdọọdún yìí lọ́mọ ọmọ aláboyún tóyún inú rẹ̀ tí ó ti ju bí oṣù pa mẹ́fà lọ. bàbá báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí àwọn ọmọ ayé òde òní wọn fẹ́ bí mọ́mọ́ kọ́ńdọ̀mù ló ń lo ìbò mo ti fẹ́ láláboyún. wà wọn rí ni o. ẹ wo bàbá mi ò rò bí mo fẹ́ ṣe mọ́ mi ò ṣe mọ́ ẹ jẹ́ kí n máa lọ. àṣẹmọ́ mi ò ṣe mọ́ mo fẹ́ máa lọ. á jẹ́ wèrè ọba dìde mẹ́rin. agúnyán fún ọtọ́ tọ́ bọ̀ ṣòro ọ̀fẹ́ dìde aláṣẹmọ́ jẹ́ wèrè o. tẹ́tí lẹ̀ báyọ̀ ọdọọdún bẹ́ẹ̀ lọ́mọ jóńdé òsàmì láláboyún tí oyún rẹ̀ ò sí ju bí oṣù pa mẹ́fà lọ. yóò mọ ojúṣe fún ọ.